Nígbà kan rí, iṣẹ́ ilé àti àmójútó agbègbè nìkan ni iṣẹ́ tí a mọ obìnrin mọ̀. Ṣùgbọ́n láyé òde òní, ìwúlò àti pàtàkì obìnrin láàrin àwùjọ kò kéré rárá. Látàrí ọ̀làjú ayé òde òní, ipò obìnrin ti wá di ohun pàtàkì nínú iṣẹ́ oríṣiríṣi tó ń lọ láyé báyìí. Bákan náà ni wọ́n sì ń kópa tó ṣe kókó nínú ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Eléyìí túbọ̀ fún àwọn obìnrin ní àpọ́nlé láàrin àwùjọ lónìí. Ìmọrírì àti pàtàkì obìnrin láàrin àwùjọ náà kò gbẹ́yìn nípínlẹ̀ Ògùn. Lábẹ́ àkóso ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn, ipa tó ṣe kókó ni àwọn obìnrin ń kó. Eléyìí ń lọ pẹ̀lú ìbámu ìlànà àjọ àgbáyé tó sọ wípé kí àwọn obìnrin máa kópa nínú ìṣèjọba, èyí tí ó sì ti fi ìdí múlẹ̀ báyìí nípínlẹ̀ Ògùn. Bó tilẹ̀ jẹ́ wípé pẹ̀lú ìgbésẹ̀ yìí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. Oríṣiríṣi àwọn ètò ní ìjọba yìí ti gbé ṣe láti rí wípé ìgbé ayé túbọ̀ dẹrùn sí fún àwọn obìnrin nípínlẹ̀ yìí nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà. Látàrí ìmọrírì àǹfààní tó ń bẹ nínú ìgbélárugẹ àwọn obìnrin láàrin àwùjọ, èyí ló mú kíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin àti ìdàgbàsókè ohun amúlùúdùn ní kété tó gorí àlééfà nínú ọdún 2011. Láàrin ọdún mẹ́rin àkọ́kọ́ ìjọba tó lọ lọ́wọ́ yìí, onírànran ètò ní iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin nípínlẹ̀ Ògùn ti ṣàgbékalẹ̀ fún ìgbélárugẹ àti ìlọsíwájú àwọn obìnrin ìpínlẹ̀ yìí. Aya gómìnà ìpínlẹ̀ yìí, Ìyáàfin Olúfunṣọ́ Amósùn náà kò gbẹ́yìn nínú akitiyan rẹ̀ lábẹ́ ètò rẹ̀ tí wọ́n ń pè ní Uplift Development Foundation láti rí wípé ìgbé ayé dẹrùn fún àwọn obìnrin ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Lóòrèkóòrè ni ọ́fíìsì aya gómìnà ń ṣe ètò ìkúnlọ́wọ́ oríṣiríṣi láti rí wípé àwọn obìnrin náà ń dá ṣiṣẹ́ fúnra wọn bákan náà tí wọ́n sì tún gba àwọn èèyàn ṣiṣẹ́. Ìyáàfin Olúfunṣọ́ Amósùn tún pín irinṣẹ́ oríṣiríṣi fún àwọn obìnrin tó jẹ àǹfààní àwọn ètò ọ́fíìsì rẹ̀ wọ̀nyí. Ìkúnlọ́wọ́ lórí ètò ọrọ̀ ajé fún àwọn obìnrin, èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé lọ́wọ́, ti ṣe àǹfààní fún àwọn obìnrin bíi ẹgbẹ̀rún 24 nípínlẹ̀ yìí nínú owó mílíọ̀nù 107 èyí tíjọba gbé kalẹ̀ láàrin ọdún 4 àkọ́kọ́ lórí àlééfà láti mú ọrọ̀ ajé wọn gbẹnu sókè sí ju tìgbà kan lọ. Ètò ẹ̀yáwó fún àwọn obìnrin, èyí tí iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin ìpínlẹ̀ yìí ń darí, ló ń wáyé lọ́dọọdún láti ọwọ́ ilé ìfowópamọ́ Ecobank pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Mo wá gbà ládùúrà wípé owó tó fẹ́ gbà yìí lágbára Ọlọ́run òun èrè lẹ máa fi ṣe. Ẹ ní fi wo àìsàn. Lórúkọ Jésù ó lè onígbà lọ́wọ́ yín. Owó tẹ́ bá fi rà báyìí, ọjà tí ó bá fowó rà owó ló máa fi pa. Ẹ máa fi pawó ní lórúkọ Jésù. Nítorí wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ṣàgbékalẹ̀ ètò ẹ̀yáwó náà fún ìrọ̀rùn àwọn obìnrin ìpínlẹ̀ yìí, eléyìí ló mú kíjọba máa san èlé ìdá 11 nínú ìdá 20 tí ilé ìfowópamọ́ yìí ń béèrè fún, tí àwọn obìnrin tó jẹ àǹfààní rẹ̀ sì ń san ìdá 9 yòókù. Àwọn obìnrin wa wọ́n ní àǹfààní láti sọ̀rọ̀ síta, kì í tún wá ṣe yẹn nìkan nítorí pé wọ́n ní àǹfààní láti rówó fi ṣòwò, nítorí pé a mọ̀ pé níbi tí owó bá ti wà a lè ríṣẹ́ ṣe. Wọ́n dẹ̀ ṣe ẹ̀yáwó yìí wọ́n sì ń dá padà. A ti ṣe ìpele kìíní, ìpele kejì, ìpele kẹrin là ń ṣe lọ lọ́wọ́ yìí.
a dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá ti rówó fi ṣòwò àwọn náà wọ́n ti dá lára wọn nìyẹn. èròǹgbà ìjọba lórí àgbékalẹ̀ ètò ẹ̀yáwó náà ni láti rí wípé ètò ọrọ̀ ajé túbọ̀ gbẹnu sókè nípìnlẹ̀ yìí fún àwọn obìnrin láti máa rí iṣẹ́ ṣe. àwọn tó jẹ àǹfààní ètò náà ṣe dáadáa pẹ̀lú sísan owó náà padà lásìkò tó yẹ. èyí ló mú ìjọba ìpínlẹ̀ Ògùn túbọ̀ tẹ̀síwájú lọ sí ìpele kejì ètò ẹ̀yáwó ọ̀hún. gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìfilọ́lẹ̀ ìpele kejì ètò yìí ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2012. ìwúrí ńlá ló jẹ́ fún gómìnà láti rí wípé àwọn tó jẹ àǹfààní ètò ẹ̀yáwó yìí mọ rírì rẹ̀ ló jẹ́ kí wọ́n tètè dá owó náà padà lásìkò tó yẹ nínú ìpele àkọ́kọ́. inú mi dùn wípé ẹ ti fi nǹkan kan hàn wá wípé ẹ̀yin ìyá wa ẹni tí a lè gbọ́kàn tán ni yín. owó tí a múlẹ̀ tẹ́lẹ̀ 100 mílíọ̀nù ní ọdún tó kọjá ẹ jẹ́ ká fúnra wa látẹ̀wọ́ pé gbogbo ẹ̀ láti dá padà. ṣé wá rí nítorí tẹ́ ti dá mílíọ̀nù 100 yìí padà òun la ṣe tún wá ń fún yín ní 200 mílíọ̀nù tẹ́ a tún máa pín fún yín ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí. mo ti mọ̀ pé àwọn kọ̀ọ̀kan ti ń gbà àmọ́ ṣá a gbọ́dọ̀ wá ṣe ká fi lélẹ̀ wípé a tún ti ń pín 200 mílíọ̀nù míì 100 méjì tá à ń pè ní 200 mílíọ̀nù òun là ń pín lẹ́yìn. lágbára olúwa bẹ́ẹ̀ ṣe san tèṣítà fún yín olúwa náà tún ràn yín lọ́wọ́. àlùbáríkà àgórí gbogbo tẹ́ ẹ bá fi ń ṣe. alákòóso iléeṣẹ́ tó mójútó ètò àkótó owó ìpínlẹ̀ Ògùn nígbà kan rí ìyáàfin Kẹ́mi Adéọ̀ṣun náà tún gbóṣùbà fún àwọn tó jẹ àǹfààní ètò ẹ̀yáwó náà nínú ìpele àkọ́kọ́. àwọn oníṣòwò tó ti ń ṣe ọrọ̀ ajé wọn nínú òwò kan tàbí òmíràn tẹ́lẹ̀ ló jẹ àǹfààní ètò ẹ̀yáwó náà. ètò ẹ̀yáwó láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn yìí jẹ́ ìkúnlọ́wọ́ fún ọrọ̀ ajé oníkálukú wọn, èyí tó sì túbọ̀ mú okòòwò kéékèèké gbẹnu sókè sí báyìí ní gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn ju ti ìgbà kan lọ. ọ̀kan lára àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin àti ohun amúlùúdùn nípínlẹ̀ Ògùn láàárín ọdún 4 tó kọjá sẹ́yìn ní ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ oríṣiríṣi fún àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ jẹ́. ìjọba ṣètò láti kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ oríṣi 6 ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ àgbékalẹ̀ ètò náà. a tún kọ́ wọn níṣẹ́ ọwọ́ pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a kọ́ níṣẹ́ ọwọ́ ló ti di pé àwọn náà pàápàá wọ́n fi ń ṣiṣẹ́ ṣe wọ́n sì ti di ẹni tó ń gba ẹlòmíràn náà pàápàá sí iṣẹ́. láàárín ọdún 4 àkọ́kọ́ ìjọba tó ń lọ lọ́wọ́ yìí àwọn èèyàn tó lé díẹ̀ ní 103.5 ló jẹ àǹfààní ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ yìí tí wọ́n sì ti gbòmìnira lábẹ́ ẹ̀ka iléeṣẹ́ yìí kan tí wọ́n ń pè ní Social Development Center tó wà lókè ìléwó nílùú Abẹ́òkúta. àwọn náà ti wá dá dúró fúnra wọn báyìí, bákan náà ni wọ́n sì tún gba àwọn èèyàn mìíràn síṣẹ́ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ òmìnira lẹ́nu iṣẹ́ wọn èyí tó wáyé ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2013. akọ̀wé àgbà iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin nígbà kan rí ìyáàfin Adéyọ̀kúnnù ka iṣẹ́ ọwọ́ oríṣiríṣi èyí tí wọ́n kọ́ jáde níbẹ̀. Today
136 students are graduating with 17 trainees of a year training in fashion designing, 22 trainees of 6 months training in hairdressing, 51 completed a 6 months training in catering, 14 from 6 months training in knitting, 19 from 6 months training in shoemaking, and 13 graduates from 6 months barbing training. E-S-U-S. Talugba first. Láti wá rí wípé iṣẹ́ ọwọ́ tí wọ́n kọ́ di ohun tó wúlò fún àwọn tó jẹ àǹfààní ètò yìí, ìjọba ìpínlẹ̀ Ògùn tún ṣe ìkúnlọ́wọ́ tó jọjú fún wọn pẹ̀lú ìpèsè irinṣẹ́ oríṣiríṣi láti lè jẹ́ kí wọ́n dá dúró fúnra wọn lẹ́yìn òmìnira. Àwọn irinṣẹ́ oríṣiríṣi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìránṣọ, ìhunṣọ, irinṣẹ́ bàtà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìjọba pèsè fún wọn lẹ́yìn ayẹyẹ òmìnira wọn. A rí pé nígbà tá a kọ́kọ́ ṣe ìpele kìíní tí wọ́n kọ́ṣẹ́ tán láàrin àwọn kan láàrin oṣù mẹ́fà, àwọn kan láàrin ọdún kan, a rí pé àwọn pàápàá wọ́n dẹni tó pé àwọn náà wọ́n dúró fúnra wọn nítorí a ṣèrànlọ́wọ́ fún wọn èròjà tí wọ́n lè fi bẹ̀rẹ̀ iṣẹ́, ohun èlò tí wọ́n lè fi bẹ̀rẹ̀ iṣẹ́. A rí pé àwọn pàápàá fúnra wọn tún ti ń gba àwọn èèyàn mọ́ra wọn. Ìyẹn ló ṣe jẹ́ pé àwa náà wá gbé ètò kalẹ̀ láti lọ máa ṣe àbójútó láti rí pé wọ́n sì ń ṣiṣẹ́ yẹn lọ. Àwọn pàápàá wọ́n tún ń kọ́ àwọn ẹlòmíì níṣẹ́ tá a ti kọ́ wọn. Láti wá rí wípé ètò tó jọjú wà láàrin àwọn obìnrin káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí kí wọ́n lè bá lẹ́tọ̀ọ́ sí àǹfààní òṣèlú àwa ara wa, èyí tí yóò túbọ̀ mú ayédẹrùn sí fún wọn ló ṣokùnfà ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àwọn obìnrin èyún ní Women Advancement Forum WAFO nínú ọdún 2011. Àwọn obìnrin 123 káàkiri gbogbo wọ́ọ̀dù 246 tó wà nípìnlẹ̀ Ògùn ni ìjọba fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn obìnrin agbègbè oníkálukú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ti jẹyọ fún àwọn obìnrin ìpínlẹ̀ yìí látàrí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà. Lóòrèkóòrè ni ìjọba tún ń ṣe ìrànlọ́wọ́ owó fún àwọn tó kù díẹ̀ káàtó fún, bákan náà tí wọ́n sì ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn àkàndá ẹ̀dá. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ń lọ pẹ̀lú akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn láti máa kó àwọn tó ń tọrọ owó lójú pópónà kúrò lẹ́bàá ọ̀nà tí wọ́n sì ń fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́. A ṣe ìrànlọ́wọ́ owó fún àwọn tó pé àrùn oríṣiríṣi ń bá wọn jà, àbí àwọn tó pé kù díẹ̀ káàtó tí wọ́n jẹ́ aláàbọ̀ ara, àbí àwọn tó ń ṣagbe, àbí àwọn tó ń wà ní ojú títì tí a lọ kó. A ṣe ìrànlọ́wọ́ owó fáwọn náà bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ni ìjọba yìí tún gbé láti rí wípé àwọn náà ń ṣe ọrọ̀ ajé wọn kí wọ́n lè bá máa pèsè jíjẹ mímu fúnra wọn. Síwájú sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin tún sa ipá rẹ̀ lórí ìpèsè ètò ààbò fún àwọn ọmọdé láàrin ọdún 4 àkọ́kọ́ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí àlééfà. Ìgbésẹ̀ yìí náà ló tún ṣokùnfà sísọ ìwé àbá kan di òfin lórí ẹ̀tọ́ àwọn ọmọdé nítorí wípé ìpínlẹ̀ Ògùn kò fi ààyè gba jíjẹ ọmọdé níyà rárá. Gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ló tún ṣokùnfà ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọdé níjọba ìbílẹ̀ 10 nínú ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ yìí. Ìjọba tún tẹ̀síwájú láti ṣe bákan náà láwọn ìjọba ìbílẹ̀ yòókù káwọn ọmọdé náà lè bá lẹ́kọ̀ọ́ nípa ìṣèjọba àti ètò ìlú fún ọjọ́ iwájú wọn. Integrity, solidarity. Iléeṣẹ́ tó mójútó ètò àwọn obìnrin nípìnlẹ̀ Ògùn tún ń ṣe iṣẹ́ ribiribi láti dẹ́kun ìwà à ń ta ọmọ fi ṣòwò
àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Àṣeyọrí náà wáyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn agbófinró nípìnlẹ̀ yìí tí wọ́n sì wáwọ́ irúfẹ́ ìwà bẹ́ẹ̀ bọlẹ̀ láàrin àsìkò díẹ̀ ráńpẹ́. Ní àfikún sí ilé àwọn ọmọ tí kò níyàá tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ nípìnlẹ̀ yìí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣíṣọ lójú ilé ìtọ́jú àwọn ọmọdé wọ̀nyí kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní agbègbè Aṣérò nílùú Abẹ́òkúta láìpẹ́ yìí. Akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn sì tún lọ lọ́wọ́ láti kọ́ àwọn ààyè tí wọn yóò ti máa tọ́jú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ báyìí ni àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ń fojú hàn lọ́lọ́kan-ò-jọ̀kan láàrin ọdún mẹ́rin tó kọjá sẹ́yìn, pàápàá jùlọ nípa ìpèsè ìkúnlọ́wọ́ fún àwọn obìnrin nínú iṣẹ́ ọwọ́ àti ọrọ̀ ajé wọn àti ìlọsíwájú ohun amúlùúdùn nípìnlẹ̀ Ògùn. Àwọn tó jẹ àǹfààní ètò ẹ̀yáwó láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn sọ wípé ọpẹ́ àwọn kò lópin. Wọ́n ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ohun tó ti mú àyípadà rere àti ìlọsíwájú dé bá ètò ọrọ̀ ajé oníkálukú wọn. Wọ́n ń gbóṣùbà fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí àwọn ètò amáyédẹrùn oríṣiríṣi èyí tíjọba rẹ̀ ti gbé kalẹ̀ fún àwọn obìnrin ìpínlẹ̀ yìí. Ní ìgbà tí àwa náà ti gbọ́rọ̀ owó yíyá yìí, ó ti ń lọ bí ọdún kejì sí ọdún kẹta ń sìn tí èmi gbọ́ nípa owó náà, ṣùgbọ́n mo rí àwọn àǹfààní tó dára gbà nípa owó tá à ń yá yẹn, torí ó jẹ́ kí okòwò wa kó lọ sókè. Àwa náà ò dúró de pé ó dìgbà tí ọkọ wa bá dé ká tó dáná mọ́, irú tó yẹ pé ó dìgbà tó